mo rí mú ètè sọnù ní ẹ̀yin ìran mi tí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán léèkánná. Mo rò wípé àsìkò ti tó tí gbogbo àwọn ọmọkọ ilẹ̀ Yorùbá pátápátá both home and abroad ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ̀ àtẹ̀yin mùsùlùmí òtítọ́ tí ẹ fi ìfẹ́ kún ẹ̀sìn àtẹ̀yin tí ẹ ṣẹ̀sìn kankan. Mo rò wípé a ní iṣẹ́ láti tètè ṣe lórí ọ̀rọ̀ Sultan of Sokoto torí nǹkan gan tí ilẹ̀ Yorùbá rà lọ́wọ́ Sultan of Sokoto tó ṣe bìlífù wípé òun ní láti máa dẹ omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú is what I don't understand. Ó lè ti pẹ́ tó ti ń ṣe ní kọ̀kọ̀ nísìn tí àṣírí ẹ̀ ti tú síta. Ẹ̀yin tẹ́ bá lè gbé petition jáde ẹ bá wa gbé kí gbogbo àgbáyé ọmọ Yorùbá ká sign ẹ̀ ká fi ránṣẹ́ sí gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n bá wa wọ́n ẹ̀ kó fi ilẹ̀ Yorùbá lọ́rùn sílẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀ ogun àtẹ̀yìnwọ̀gbé omi àtẹ̀yìnwọ̀gbé wa lẹ́nu. Sultan of Sokoto ti dà àgékù ejò tó ṣòro bí agbọ́n. Oloyede warns Southwest Muslims against undermining Sultan's authority. Àbí ikú fẹ́ pa authority Sultan ni? Ṣé orí authority àṣẹ ẹnu Sultan ṣé orí ẹ̀ fẹ́ burú ni? Kí ló kan authority ẹnu Sultan pẹ̀lú ilẹ̀ Yorùbá? Ṣé ọ̀ràn ni kí ẹ̀sẹ̀ pa wá pọ̀ ni? Ṣé torí abá ti wá jọ ń ṣe ẹ̀sìn kan náà ti wá sọ wá di dìdìrín ara wa ni? No, kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Olóyèdè pẹ̀lẹ́ tiẹ̀. Wọ́n ní the registrar of the Joint Admission and Matriculation Board, JAMB, Professor Isiaq Oloyede, has warned adherents of Islamic faith in the Southwest against engaging in any activity that could undermine the authority of the Sultan of Sokoto, Abubakar Saad, as leader of the Nigeria Supreme Council for Islamic Affairs, NSCIA. Can you imagine that? Ẹ jọ̀ọ́, ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá, èèyàn mélòó ni Sultan ti ń fún lóúnjẹ láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ Ramadan? School fees àwọn ọmọ yín mélòó ló ń san bẹ́ẹ̀? Ǹjẹ́ Sultan of Sokoto mọ bí life yín ṣe rí? Sultan of Sokoto tí ò rí Sokoto tó. Sultan my foot. Sultan kọ Sultan ni. Sultan of Sokoto má worry very soon wàá rí yẹ̀yẹ́ rẹ̀ online. Wọ́n á fi ẹ́ ṣe yẹ̀yẹ́ kan ọmọ Yorùbá. Àwọn ọmọ Yorùbá àsìkò yìí, àwọn ọ̀dọ́ àsìkò yìí, wọ́n á fi social media, wọ́n á yẹ̀yẹ́ wá lóòótọ́. Ó sì pariwo orúkọ ẹ̀ tó sì ń jẹ́ bẹ́ẹ̀ pé ó jámọ̀ kankan very soon. Aṣọ iyì yẹn ó ti fẹ́ fàyà tán báyìí. Wait and see. Oloyede, who is also the Secretary General of the Council, gave this warning at the special Ramadan tafsir and iftar in honor of the late parents of the minister. Okay, Atigbo. Oloyede noted that subverting the leadership of the monarch by some section of Muslims in the Southwest would not augur well for unity among adherents of the Islamic faith in the country. He recalled that all Muslims in the country unanimously agreed on the choice of the Sultan of Sokoto as their leader for real, urging Muslims in the southwestern region not to bring up dissenting issues that are capable of causing friction between them and their northern counterpart. Mo mọ ìran mi, mo mọ ọmọ Yorùbá, ọmọ Yorùbá Mùsùlùmí wo ló gbógun ti wọn ní nọ́ọ̀tì, àbí ẹ̀yin ti nọ́ọ̀tì lẹ wá ń gbógun ti ilẹ̀ Yorùbá. Ṣé ẹ̀ṣẹ̀ ni kí ẹ̀ṣẹ̀ pa yín pọ̀ ni? Ṣé torí ẹ ti jọ wá ń ṣẹ̀sìn kan náà oníkóníkálùkù má mọ̀ báńdìrì? Kí ló kan ọ̀rọ̀ Sultan of Sokoto ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá? Èmi dẹ̀ fẹ́ fi àsìkò yìí, mo fẹ́ fi pé Gọ́vnà Ṣèyí Mákindé of Ọ̀yọ́ State. Mi ò rò wípé ó yẹ kẹ́ dúró de somebody like us láti ṣẹ̀ wá máa pe àkíyèsí yín sí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn, ẹ bá wa pín fídíò ìdọ́dọ̀ wọn, àbí kẹ̀kẹ́ bá wa pè wọ́n kẹ́ tètè ta wọ́n jí. Torí ọ̀rọ̀ kì í yé yín bọ̀rọ̀ ẹ̀ kì í mọ bó ṣe plan ahead. Ẹ̀yin ní ẹ mọ situation tó ń ṣẹlẹ̀ tẹ́ rescue orí àpèrè Aláàfin of Ọ̀yọ́ tẹ́ jẹ́ kó bọ́ sọ́wọ́ ohun Sultan of Sokoto. Máa yẹn ò dẹ̀ sí mi lórí kinní yẹn ó jáporó àgékù ejò tó ń ṣòro bí agbọ́n ni. Ìyẹn Sultan. Ọ̀yọ́ State ti di woro sí woro bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta mo gbé fídíò kan jáde pé wọ́n ní ọwọ́ ba àwọn ọmọ àlè kan tí wọ́n jíyàn gbé. Àṣírí yẹn tú. Nísìnyí wọ́n ní Ọ̀yọ́ State ó ti di woro sí woro wọ́n ti ń fà á já. Uniform ni wọ́n fi wọlé wọ́n jí wọ́n gbé lórí oko nìkan mọ́ wọ́n á kó sí uniform wọ́n á wọnú ilé yín wọ́n á kó àwọn tó fẹ́ kó wọ́n kó yín lọ dìrùn. Gọ́vnà Ṣèyí Mákindé by now tẹ́ mọ̀ wípé next month náà fẹ́ ṣe ìwúyè coronation
the new Aláàfin Ọ̀wọ́adé ó yẹ kẹ́ ti mọ̀ pé Sultan of Sokoto ò ní stop at nothing láti ba àlàáfíà Ọ̀yọ́ state jẹ́. Mo rò wípé by now ó yẹ kí security gbogbo Ọ̀yọ́ state kó ti tight burúkú ìyẹn tí wọ́n bá ju àdó olóró kó tó di ọjọ́ ìwúyè àbí after ìwúyè ọjọ́ coronation. Governor Mákindé dìde má tún lajú kalẹ̀ bọ̀nbọ̀n kó fẹ̀mí àwọn èèyàn ṣòfò tó bá tún ti pa àwọn tọkọ tó wá máa bọ́ síta gbogbo yín the same old story ni. We will find the justice. We will find the culprit. We will bring the justice. Nǹkan tẹ́ mọ̀ pé kò lè ṣẹlẹ̀. Gbogbo àwọn ilé tó ti pa lọ́ṣun, tó ti pa lọ́yọ̀, tó ti pa lóńdó, tó ń pa káàkiri. Justice wo ló ti wá? Prevention is better than cure. Ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ pariwo síta ẹ lọ bá Mákindé kó protect Ọ̀yọ́ state against coronation Ọ̀wọ́adé. Torí àwọn nọ́dánà wọ́n á hàn yín léèmọ̀. Wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀. Wà á ní rán ni mò ń pa. Okay, wá wo fídíò. Nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí ojú wa ń rí nǹkan lára tó ojú wa ń rí nìsín ni pé lọ́gànjọ́ òru wọ́n lè mọ kanlẹ̀kùn gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ẹ ṣílẹ̀kùn tẹ́ bá ti ṣílẹ̀kùn tán sójà lẹ́rìí ń bẹ̀ wọ́n wọṣọ sójà wọ́n gbé àwọn tí wọ́n bá wá bá wọ́n gbé wọn lọ bí wọ́n bá gbé wọn lọ ẹ bá dé ọ̀dọ̀ àwọn sójà wọn ò ní wò sí ń bẹ̀ bẹ́ẹ̀ dọ́dọ̀ àwọn ọlọ́pàá wọn ò ní wò sí ń bẹ̀ bá a bá sì ń fura pé wà lọ́dọ̀ ẹ̀ka àwọn ọlọ́pàá kan bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn náà ò ní wò sí lọ́dọ̀ wọn tó bí wọ́n bá kànlẹ̀kùn lé rẹ báyìí nípínlẹ̀ Ọ̀yọ́ tó o bá rí pé wọ́n wọṣọ sójà má jẹ́ wọn mú ọ jáde o ó ti lọ bí èèyàn 5 báyìí tá à ń wá o pé pé aṣọ sójà wọn wọ̀ lọ bá wọn wọ́n ṣe sójà o tí wọ́n ń gbé wọn lọ. Bàbá wa Sókótó ò lè wá máa pàṣẹ fún wa nílẹ̀ Yorùbá. Ẹ bá wa sọ fún un. Rárá o. Láti bó síbo. Ó ti di ọba Yorùbá wo ló lọ sọ́hùn. Kábíyèsí Olúwo Abdulrasheed Kẹ́mi Ọláògùn bó ṣe fẹ́ ọmọ wọn tó kò tó bẹ́ẹ̀ láti ní kó òun wá pàṣẹ fún wa. Ìwọ̀sí mà ti wá pọ̀ gan lórí ilé. Mẹ́bí Mùsùlùmí ni kò tó bẹ́ẹ̀ kó lọ sí Kánò tàbí kó lọ sí Sokoto tàbí kó lọ sí Katsina tàbí kó lọ sí Jigawa tàbí kó lọ sí Yola Jọ́ọ̀sì níbí. Ó ṣí pọ̀ gan-an. Kábíyèsí wa Abdulrasheed tó ṣe jẹ́ pé àwọn náà gbóhùn sókè lórí pé yín ìsìláàmù wọn ò tó bẹ́ẹ̀ kan lọ sí àgbẹ̀ ìlú wo yẹn làṣẹ wọn mọ. Àṣẹ ẹ̀sìn wọn tán bá fẹ́ ṣe ìsìláàmù tán ń ṣe nínú ìlú yẹn ni ó sì ní báńdìrì ibi tó máa dé. Àwọn gan ní Sokoto kìrìsìtẹ́nì wà ń bẹ̀ àbí kìrìsìtẹ́nì ò sí ń bẹ̀. Ó wà jábọ̀. Ọmọ tí wọ́n pa lọ́jọ́ kìíní àná ní Sokoto. Rán wọn létí. Kí lorúkọ ọmọ yẹn Rebecca àbí kí ni jẹ́ bí Tèresa ni. Deborah. Mẹ́bí inú àwọn àáfàá tó jẹ́ ti Sokoto ọ̀hún náà ní sọ pé àwọn ẹbí ànábì ò wọ̀ náà. Sọmọ yẹn sọ̀rọ̀ débẹ̀ kan tó sọ lóko pa. Rárá. Ṣé ọmọ yẹn sọ̀rọ̀ débẹ̀ dákun ẹ jẹ́ kíkiní yìí ó yíká. Gbogbo wa la jọ ń. See? Deborah. Wọ́n lé ọmọ yẹn lókùúta pa. Wọ́n tó wá dáná sun, wọ́n da petrol, wọ́n ṣáná sí. Ní Sokoto. DNA eléni ẹ bèrè kí ni Sátánà Sokoto ṣe. Ní ojú ẹ̀. Justice wo ló wà? Ọmọ yẹn tó dáná tí ṣebí gbogbo wá rí fídíò tó mú ṣáná dání bẹ́ẹ̀ tí gbogbo wọn gbà tó dáná sun Deborah tó ń jóná láìláì tọmọ yẹn papò tó ń pè fún àánú ní ìlú tó lọ́ba tó níjòyè. Ṣé Sátánà Sokoto sí nínú ayé nígbà náà ni? Ókè ẹ fẹ́ wá máa dáná sun àwọn èèyàn nílẹ̀ Yorùbá. Ẹ fẹ́ wá máa pa àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe pa Deborah nílẹ̀ Yorùbá. Ní irú ìwọ Olóyèdé. Isaac Olóyèdé ni wọ́n sọ wípé nígboro ẹnu tiẹ̀ wípé kò sí olórí ẹ̀sìn mùsùlùmí kankan àti mùsùlùmí ilẹ̀ Yorùbá tó gbọ́dọ̀ fi ọwọ́ pa àṣẹ Sátánà Sokoto lójú. Ta ni Sátánà Sokoto? Àwọn wo ló ń bọ̀? Ta ló balẹ̀ lórí? Ṣé bí òfin ti ara ẹ̀ gbọ́ Sokoto ń bẹ̀ yẹn ibẹ̀ ló mọ. Ẹ gbàwé rẹ̀ wá kalẹ̀ náà kí ni ilẹ̀ Yorùbá rà lọ́wọ́ Sátánà Sokoto?
ó dé ìdìgbà tí gbogbo ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ síta tẹ́ ẹ̀ fi wọ́n ní ìránṣẹ́ àbí kí gbogbo ẹ̀yin ọmọkọ ilẹ̀ Yorùbá both home and abroad àsìkò títọ́ mùsùlùmí ẹ̀yin mùsùlùmí ni oníṣẹ̀ṣe kìrìsìtẹ́nì àtẹ̀yìn tẹ̀tẹ̀ sínú religion torí a ní láti protect ilẹ̀ baba wa both home and abroad ẹgbẹ́ petition jáde kẹjẹ ká bẹ̀rẹ̀ sí ní bọ́wọ́lù ká pé káàkiri ká competition mọ́ Sultan of Sokoto to leave Yorùbá land alone or else orí àpèrè Aláàfin tó bọ́mọ lọ́wọ́ àgékù ejò tó ṣòro bí agbọ́n ìyẹn lè fi máa mọ̀ wípé they have their evil devilish plan towards Yorùbá land. Ẹ bá wa bèrè lọ́wọ́ Sultan kí ló kan Sultan ní Sokoto lọ́nà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣé mọ̀ wípé gbogbo ọ̀nà náà try ìwọ Olóyèdé ni wọ́n tún gbé jáde àbí oní kò sí mùsùlùmí kan tó gbúdọ̀ fọwọ́ pa idà Sultan of Sokoto lójú. The same Sultan of Sokoto Olóyèdé kọ́kọ́ bọ́ síta kó wá fún wa ní 5 positive contribution tí Sultan of Sokoto tó ti ṣe fáwọn aráàlú ẹ̀ a fẹ́ rí ṣùgbọ́n tí ò bá sí tó jẹ́ wípé dèní lẹ́ni Deborah tí wọ́n pa kò sí justice ní orí ibẹ̀ àpèrè tó wà ńbẹ̀ tí ò jẹ́ kí wọ́n rí justice tí a bá tún gbọ́ ọ̀rọ̀ Sultan of Sokoto nílẹ̀ Yorùbá tí a bá tún gbọ́ tí Sultan of Sokoto bá tún dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ rí ìbínú Ọlọ́run á fàyè ya pẹ́rẹpẹ̀rẹ ṣáyìn ìfẹ́ yọ yín bẹ yín yọ gìgá lọ́jọ́ sí tó jẹ́ pé wọ́n bẹ̀bẹ̀ ni ọ̀run á yọ yín fúnra ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá jọmọ Yorùbá tẹ́ wá fún Sultan ní support láti domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú láìpẹ́ láì jìnnà ni mo sọ ọ̀run á bẹ̀rẹ̀ sí ní visit yín one after the other ohun tó kọjá ọjọ́ orí yín á bẹ̀rẹ̀ sí ní kà yín láyà wọ́n á máa gbélé yín lọ́wọ́ kí ló dé a ní kẹjẹ́ kógun omi kẹjẹ́ kógun sinmi Kristẹni ò bá yé ẹ̀sìn mùsùlùmí jẹ́ oníṣẹ̀ṣe kọ́ ló ń gbógun tẹ̀sìn mùsùlùmí gangan ló bá yé ẹ̀sìn mùsùlùmí jẹ́ ńlẹ̀ Yorùbá ẹ wò wọ́n online ẹ bẹ̀rẹ̀ látòrí Akéwùgbà Gold bó tilẹ̀ wá ń pé èlé nìkan wá gbà wọn wọ́n fẹ́ pa wọn torí pé ajá kì í rorò kó ṣojúlé méjì Akéwùgbà Gold tó bá rò pé àmọ́ gbogbo bó ṣe ń lọ gbogbo ariwo tó ń pa lórí wáàsí ẹ̀ tó ń ṣe tó ń rè wípé àwọn mùsùlùmí kógun tẹ̀ torí òun dífẹ́ǹdì ilẹ̀ Yorùbá ta ló sọ fún ẹ pé òun dífẹ́ǹdì ilẹ̀ Yorùbá ajá kì í rorò kó ṣojúlé méjì ojú kan báyìí làdání tó bá ti lójú méjì ó ti dàkọ̀ kò dẹ̀ mú nǹkan re olójú méjì ni ẹ kò sẹ́ni tó bìlíìfù ẹ nílẹ̀ Yorùbá pákó ẹ̀ báyìí ṣé Kaola onídẹ̀tí tó bá kó gbogbo obìnrin ilẹ̀ Yorùbá jọ bó tó máa nà bro Kaola ò gbúdọ̀ sí láàrin wa she's a disgrace to womanhood Kaola ọ̀bùn aláìnítìjú wọ́n ní ilé ibi tó ti bí ẹ wọ́n lórúkọ rẹ̀ àfìgbà tó fi rádaràda ayé ẹ̀ tó fi bayé wọn jẹ́ tó borúkọ rẹ̀ bàbá ẹ̀ tó fi sílẹ̀ tó bàjẹ́ pẹ̀lú aláìlè má ní discipline aláìlè kọ́ńtrólù kan tó gbé sábẹ́ tó bá ṣí wa lójú inú tí àṣírí Kaola bọ́ síta tí ẹ bá rí àwọn nǹkan tí ò yẹ kan bọ́mọlúàbí ń bẹ̀ tí Kaola ń ṣe ojú àgbà etí for your information Kaola wà lára àwọn tó ń domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú nítorí ẹ̀sìn mùsùlùmí ó wà lára àwọn fanatics tó fẹ́ kó ogun jihadist tó fẹ́ kó wọlé Yorùbá the same that your dirty stinking Kaola mo like o máa like àti gbéyàn lọ sí court ó yàjọ mo ń dúró dèwé court ẹ gbogbo yín lójú yín máa bàjẹ́ abẹ́yìn ò rí pé ìdí ti mú yín ni ẹ rí wípé onílẹ̀ mo lónílẹ̀ ilẹ̀ máa mú yín ẹ rò pé rí ni ẹ ríra yín ni ẹ lè ríra yín ẹ rí pé ṣe ní àárín yín kò wá sí anybody tó gbógun tì yín ẹ̀yin lẹ̀ ń gbógun tira yín ẹ rí bẹ́ ṣe báyà ẹ̀ra yín jẹ́ lọ́la ẹ̀ bọ́ síta kó wá sọ fún mi nìkan lára àwọn leaders mùsùlùmí ilẹ̀ Yorùbá tó ń ṣe wá sí lọ́la ẹ̀ tó move ẹ tó fẹ́ become a Muslim come out and tell me ìjà ní gbogbo wọn ń jà wọn á bára wọn ṣe léni àwọn nǹkan tó bá ti mọ̀ nípa ara wọn gbà tọ́jọ́ ṣe tó bá ti dọ̀la tíjà bá ti dé wọ́n á bẹ̀rẹ̀ sí ní tú àṣírí ara wọn kò sí ìtukùtù tán lè sọ kò sí ọ̀rọ̀ ìdẹ̀tí tán lè sọ síra wọn kí ló wà lára yín kí ló ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu yín tó wọ́n encourage èèyàn láti become a Muslim ẹ̀yin lẹ báyé mùsùlùmí jẹ́ nílẹ̀ Yorùbá kẹ́kù ilé kó wá gbọ́ kó sọ fún toko ẹ jẹ́ kí àdán yín kó gbọ́ kó rò fún ọbẹ̀ Olóyèdé àwa máa fi ẹ́ pàrokò gẹ́gẹ́ bí tàwọn tó ti wá sẹ́yìn àá fi ẹ́ pàrokò ránṣẹ́ lọ fún Sultan lọ sọ fún Sultan of Sokoto wípé ó lè jẹ́ olórí mùsùlùmí ní ilẹ̀ wọn lọ́hùn-ún àṣẹ òde ilẹ̀ Yorùbá kí Sultan Sokoto kó fi tiẹ̀ ṣe tiẹ̀ tí ò bá fẹ́ rí ìbínú onílẹ̀ Yorùbá tí onílẹ̀ ò bá ní yọ ojú méjì ẹ̀ jẹ tí ò bá fẹ́ lùsì ojú méjèèjì ẹ̀ nǹkan tí mo rí ni tí ojú ò bá fẹ́ rí léde Sultan
kó fi ilẹ̀ Yorùbá sílẹ̀ tó bá kọ̀ tí ò fi sílẹ̀ ohun táwọn onílẹ̀ kọ́kọ́ fẹ́ gbà nìyẹn o bẹ́ẹ̀ ni mo sọ ẹ díẹ̀ kẹ́nirọ́ ni mi ì fẹ́ kí fídíò igun jù Olóyèdé ó kéré sí nọ́mbà tó ń gbé bọ̀ yẹn orí ata ẹ̀ gan ni lọ bá Olúwo Tẹ̀lú Mufti gbogbo wọn àwọn náà bẹ̀sí yín jẹ́ ńlẹ̀ Yorùbá àwọn náà fẹ̀sí yín yílẹ̀ gbogbo ọ̀rọ̀ òfò àtàdánù tó ń jáde lẹ́nu wọn kò sẹ́nimọ̀ Yorùbá tó gbà á kò encourage ẹ̀sìn Islam ó ń buná lu ẹ̀sìn Islam èyí tí wọn náà tún wá sọ yìí ó ti kánná jo ẹ kó rádaràda yín wá bìgbà àlàáfíà làwa ń pè fún ilẹ̀ Yorùbá orúkọ tèmi ò yí padà Yèyédára Kowee kókókó ni mò ń jẹ́ èmi ò tàbùkù ẹ̀sìn kankan o gbogbo ẹ̀sìn lèmi faramọ́ ẹni ẹ̀sìn tó bá wùn ẹ̀ tí gbàgbé ẹ̀rọ mọ̀ ṣe fìfẹ́ kun ṣùgbọ́n kó wá fẹ́ sọ wípé o fẹ́ fẹ̀sẹ̀ ẹ̀dẹ̀mí àlàáfíà ilẹ̀ Yorùbá rú àwa kan ò ní gbà má gbàgbé láti bá mi share fídíò yìí bá mi mú káàkiri gbogbo ibi tó bẹ́yẹ kó fi sí bá mi like ẹ̀ bá mi love ẹ̀ Ramadan Mubarak fún gbogbo àwa mùsùlùmí àsìkò yìí bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwa kìrìsìtẹ́nì fún ti lẹ́ǹtì àwẹ̀ tá à ń gbà lọ́wọ́ àdúrà gbogbo wa ò ní lọ lásán o ilẹ̀ Yorùbá gbè wá o great Yorùbá land great.